Ilé ẹ̀kẹ́ mọ̀ sí mi láyé ìṣà. Ẹ ń sùn. Kí ni? Ló yẹ wẹ́rẹ́ ni. Ìwà jírí náà là dojú oorun. Báwo ni mi ò ṣe ní jí yín? Kí ni? Tí n bá wá jí yín wá ń kọ́. Èmi tó ẹgbọ́n náà mi ti jìnà. Kò sọmọ gidi lára ọmọ yìí o. Àwọn ti ń gbé. Ókè o, mú kọ́sítọ́mà wa. Olóògùn ló ń bí dẹ̀ta fún mi. Wọ́n sọ bẹ́ẹ̀. Èmi fún ẹ lóògùn. Ògùn tí wọ́n wí mo gbèlè lọ́wọ́ tó bá ṣe pé ògùn burúkú mo ṣe gbèlè lọ́wọ́ lódodo pé mo gbógun burúkú lé lọ́wọ́. Sọ́ọ̀sán wo fún mi? Ìgbà tí mi wá sanwó fún yín kọ́. Owó tí mi ò san fún yín. Èdè tẹ̀kì lọ́jọ́ yẹn pé mi ò san. Ẹ máa san jù bẹ́ẹ̀ lọ sí. Torógbò ló ń bí ẹ̀ta fún mi lọ́jọ́ yẹn. Mo yẹ ìlú báyìí fún tí mo gbé mi dé. Owó tútù lẹ́dẹ̀ san lónìí fún mi. Wà ń bí o. Sọ́wọ́n pé mo ṣe tẹ̀sí fún ẹjọ́ yẹn. Mo ní organic pie. Òun ló ń dààmú ẹ. Understand? Ọ̀tọ́ máa jòkó. Kí ni ìṣòro tí wọ́n gbé wa? Bá tí mo sọ lélẹ̀ tán tó mo lórí. Fọ̀gógó. Bàbá, ẹ̀yin lẹ tó ògùn orí burúkú fáwọn èèyàn àtọkùnrin àtobìnrin. Ẹ̀yin lẹ tó ògùn tí ò dáa fáwọn èèyàn. Okay, alright, no problem. Èmi ò tó ògùn burúkú o. Ṣé èmi ń ta o. àdìfọ́lẹ̀ ìtọ́ tó máa ṣẹlẹ̀ ní pé ṣé ẹ máa sanwó yẹn lẹ́rọ ni àbí gbé níbẹ̀? Gbé máa bẹ́ẹ̀ débẹ̀. Ayé mi tèmi bá mi. Àfà bàbá, Kí ló rí? ṣé máa sanwó yẹn lẹ́rọ ni àbí gbé níbẹ̀? Ó gbé máa bẹ́ẹ̀ débẹ̀. Wo bí ìta ni mo wà o. Ṣé ní mo ní ogun? Mo fẹ́ ṣe gbàtẹ́lẹ̀ nǹkan ṣọ́rọ̀ mo kàn rí ogun o. Tó máa gbá ọdún ọ̀ka èmi ní àárẹ̀. I go slap you. Ṣé ẹ̀ máa tó máa ń sọ̀rọ̀ ìjẹ́ sí kí wọ́n ní. Wo bí oṣòwò kan tí máa ṣan ìta. Sọ́tọ̀, àfọlẹ́ ìtọ́ kílé. Ẹgbẹ́ mi o. Àníṣe máa ṣe.